abalita la sọ wípé Ọlọ́run fi ṣe gàárì tíra ẹ̀ fún wa ní dùnnú míì òun náà ni bàbá dùnnú bàbá ọba lọrin. Masha Allah. àwọn wa wò wípé Bashiru tọlọ ọsà fún Ọlọ́run lára mi ó sì gbádùn rẹ̀ gbogbo olùgbádùn rẹ̀ bàbá wa pé a tún dá ìdùnnú yẹn padà tí ó máa jẹ́ ìrántí nafsul Bashir náà látún lò Masha Allah. tí kì í sábà ṣẹlẹ̀ ń bò míì bẹ́ẹ̀ inú eléyìí náà ń jẹ́ karama bàbá ọba lọrin. Masha Allah. wọ́n bá ń wí pé karama kan ní ìhun náà kọjá sí pé Bashiru ló kú Bashiru tuntun sì tún débẹ̀. Alhamdulillah. so èyí ń ní a máa fi kíra wa pé a kú oríire nílùú Ìlọrin a kú oríire ní Kwara a sì kú oríire ní Nàìjíríà lápapọ̀. Bàbá wa ìmáàmù tuntun tí Ọlọ́run yàn fún wa láti ahọ́n bàbá wa ọba ìlú Ìlọrin láti ahọ́n Sheikh Alimi à ń kí bàbá wa ìmáàmù tuntun náà wípé wọ́n máa wulẹ̀ wọ́n máa rọra sí inú ilé Sheikh Alimi Masha Allah. tí ààyè pilẹ̀ láyé àwọn ẹni Ọlọ́run láti máa darí wa bí àwọn tó bí wọn lánàá náà ti darí wa. Alhamdulillah. Ọlọ́run má ṣàjẹ́ kí ẹ̀mí wọn ogun sí. Àmín. Ọlá Muhammadu Rasulullah Sallallahu alaihi wọ́n lò ó kọ́ pẹ́ Àmín. ó tún ju ti bàbá àtàná yìí lọ. Àmín. Alibarika ọlá àwọn ẹni Ọlọ́run. Àmín. Bòṣìrá alárí ìyá Ọlọ́run mọ́jẹ́bà lójọ́ gbẹ̀yẹ̀ fún wa. Àmín. À ń kí bàbá ọlọ́lá wa lùlọ níbẹ̀ Bẹ́ẹ̀ni. wípé wọ́n kú àmójúbà Alhamdulillah. wọ́n kú yíyan ìdùnnú fún wa. Bẹ́ẹ̀ni. À ń kí bàbá wa ìmáàmù Ìmàlè Adamallahu pé wọ́n kú àmójúbà. Àmín. À ń kí bàbá wa ìmáàmù Gàmbàrí pé wọ́n kú àmójúbà. Masha Allah. À ń kí bàbá wa Jánásì pé wọ́n kú àmójúbà. Àwọn ń darẹ̀ hajj tí wọ́n lọ lè ṣe manásíkò la hajj tí wọ́n ń dé tá à ń kí wọn wípé ẹ káàbọ̀ àsoríire ńláńlá ní òtún wọlé wa. Alhamdulillah. Akí àwọn náà akí bàbá wa Rábànà akí bàbá wa Mùkádàmù àgbà fún gbogbo Ìlọrin akí wọn bẹ́ẹ̀ akí àwọn bàbá wa Mufasiru fún gbogbo Ìlọrin méjèèjì bàbá wa àti uwa jiddu àti bàbá wa Sheikh Usmanu Zannosehu pé ẹ kú àmójúbà ìmáàmù tuntun Masha Allah. nílùú Ìlọrin. Masha Allah. bẹ́ẹ̀ la fò bẹ́ẹ̀ la kí bàbá wa Khalifatul Adabi tòní Adamallahu hayatahu. wípé àsìkò tẹ́yìn náà jẹ́ tẹ́wà lérí àléfà àwọn tó bí yín Ọlọ́run ní kí ìmáàmù tuntun náà ó tún dé níjà pé oṣù kan náà ni wọ́n jọ rìn. Bẹ́ẹ̀ni. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Nta dúpẹ́ fún òun ni wípé Ọlọ́run dán wa wò ọgbà ìdùnnú tá à ń rí tà dùnnú sí ní gbogbo ìgbà tá a bá jí là á máa dùnnú wípé a ní bàbá wa ìmáàmù àgbà àtàná lásìkò wọn ìdùnnú ni fún gbogbo àlèhùnmá ìdùnnú ni fún Ìlọrin ìdùnnú ni fún Kwara ìdùnnú ni fún Nàìjíríà lápapọ̀. Ọlọ́run wá gbà lọ́wọ́ wa gbogbo wa ń sunkún wípé ọgbà ayọ̀ wa àti ìdùnnú wa lọ́wọ́ wa a ìdákẹ́kùn rẹ̀ títí dòní. Ok bàbá wa ìmáàmù àgbà tọ́lọ́run wá gbà lọ́wọ́ wa yìí tí gbogbo wa ń wo wípé ìjà lè rí tí ó jẹ́ dùnnú fún wa mọ́ gẹ́gẹ́ bí wípé ń tó jẹ́ ìdùnnú gbòógì iná ni bàbá náà. Nígbà tọ́lọ́run ó dé bí ti ṣe fáwọn ẹni rẹ̀ gẹ́gẹ́ bí àṣà àtàdúrà tá a fà Alimi ṣe tí ṣe wà Alimi ṣe. Tọ́lọ́run wá fẹ́ padà tí ó padà dé gẹ́gẹ́ bí wípé tọ́lọ́run bá gbà lọ́wọ́ ìyá máa fi nǹkan àmì rọ́pò níjọ́ wá fi rọ́pò fáwọn ẹni rẹ̀ ń tọ́ dáa jù yín lọ ni. tó ń gbọ́ Ọlọ́run wá fẹ́ dé lásìkò tá a wá wà yìí nìsín pé fil amsi lánàá ó ti yẹ wá kunna fi husni fakidil basir. À ń sunkún pé à ń banújẹ́ pé aṣàfẹ́kù ti ń jẹ́ albashir ẹni tí ń fún wa ní dùnnú ẹni tí ń fún wa ní joy ẹni tí ń fún wa ní ayọ̀. Wa fil yawm zirna masruran bi wujudil bashir. Àtún wá di ẹni tí ń dunnú wípé Bashiru tó lọ táwọn rò pé àlè rí mọ́ nígbà Ọlọ́run ó tún dá padà fún wa nafsul Bashir náà ló tún dá padà. Alhamdulillah. Tí wàá ń já sí wípé fatira tí Bashir ìdùnnú ń bọ̀ wá láti gbà tí bàbá àmọ́mọ́ àgbà tàná ti jẹ táwọn rò pé nkìtọ́wù ti bá Bushira yẹn Ọlọ́run ní nkìtọ́wù lè bá Bushira. Gbọ́ tajdidul Bushira ìtúnṣe ìdùnnú yẹn lọ́tun àwọn Ọlọ́run ó fi rọ́pò fún yín lọ́rin. Òun ló fi já sí wípé orúkọ bàbá ìmáàmù tòní tí bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin látún ṣe ṣe ìhùlẹ̀ kan sí látún ṣe ṣe ìhùlẹ̀ kan sí látún wíbẹ̀ lẹ́ẹ̀kan sí la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata. Abalita la sọ wípé Ọlọ́run fi ṣe gàárì tíra ẹ̀ fún wa ní dùnnú míì òun náà ni bàbá dùnnú bàbá ọba Ìlọrin. àwọn wa wò wípé Bashiru tọ́lọ ọsà fún Ọlọ́run lára mi
mo sì gbádùn rẹ̀ gbogbo olùgbádùn rẹ̀ bàbá wa pé a tún dá ìdùnnú yẹn padà tí ó máa jẹ́ ìrántí nafsul bashir náà látún lò tí kì í sábà ṣẹlẹ̀ ń bò míì bẹ́ẹ̀ inú eléyìí náà ń jẹ́ karama bàbá wa Ìlọrin wọ́n bá ń wí pé karama kan nìyẹn náà kọjá sí pé basiru ló kú basiru tuntun sì tún débẹ̀ so èyí ń ní a máa fi kíra wa pé a kú oríire nílùú Ìlọrin a kú oríire ní Kwara a sì kú oríire ní Nàìjíríà lápapọ̀ bàbá wa ìmáàmù tuntun tí Ọlọ́run yàn fún wa láti ahọ́n bàbá wa ọba ìlú Ìlọrin láti ahọ́n Sheikh Alimi à ń kí bàbá wa ìmáàmù tuntun náà wípé wọ́n máa wulẹ̀ wọ́n máa rọra sí inú ilé Sheikh Alimi tí ààyè pilẹ̀ láyé àwọn ẹni Ọlọ́run láti máa darí wa bí àwọn tó bí wọn lánàá náà ti darí wa Ọlọ́run má ṣàjẹ́ kí ẹ̀mí wọn ogun sí ọlá Muhammadu Rasulullah kó lò ó kọ́ pẹ́ ó tún ju ti bàbá àtàná yìí lọ alibarika ọlá àwọn ẹni Ọlọ́run bòṣìrá alárí yìí Ọlọ́run mọ́jẹ́bà lójọ́ gbẹ̀yẹ̀ fún wa à ń kí bàbá ọlọ́lá wà lúlọ níbẹ̀ wípé wọ́n kú àmójúbà wọ́n kú yíyan ìdùnnú fún wa à ń kí bàbá wa ìmáàmù ìmàlè pé wọ́n kú àmójúbà à ń kí bàbá wa ìmáàmù Gàmbàrí pé wọ́n kú àmójúbà à ń kí bàbá wa Jánásì pé wọ́n kú àmójúbà àwọn ń darí hajj tí wọ́n lọ lè ṣe manásíkò la hajj tí wọ́n ń dé tá à ń kí wọn wípé ẹ káàbọ̀ àsoríire ńláńlá ní òtún wọlé wa àkí àwọn náà àkí bàbá wa Rábànà àkí bàbá wa Mùkádàmù àgbà fún gbogbo Ìlọrin àkí wọn bẹ́ẹ̀ àkí àwọn bàbá wa Mufasiru fún gbogbo Ìlọrin méjèèjì bàbá wa àti uwa jiddu àti bàbá wa Sheikh Usmanu Zanusehu pé ẹ kú àmójúbà ìmáàmù tuntun nílùú Ìlọrin bẹ́ẹ̀ la fò bẹ́ẹ̀ la kí bàbá wa Khalifatul Adabi tòní wípé àsìkò tẹ́yìn náà jẹ́ ẹwà lérí àléfà àwọn tó bí Ọlọ́run ní kí ìmáàmù tuntun náà ó tún dé níjà pé oṣù kan náà ni wọ́n jọ rìn oríire ni akí bàbá wa àgbà àfa àgbà ọmọ àfa àgbà ẹni Ọlọ́run ọmọ ẹni Ọlọ́run olóríire àgbáyé ọmọ olóríire tàná ológo tòní ọmọ ológo tàná bàbá wa Mudirul Markaz akí wọn pé àsìkò wọn náà ni Ọlọ́run ní kárí dùnú tuntun akí bàbá wa àgbà Khalifa Àgbárígidoma ọmọ ẹni Ọlọ́run akí wọn pé wọn kú oríire ìmáàmù tuntun bẹ́ẹ̀ la kí bàbá wa àgbà Àlífà Alágbàjì àti gbogbo tí ń jẹ́ Sùnmùrà pátá pé a kú oríire ìmáàmù tuntun àwa kí wọn lókè Agodi lọ́dọ̀ Maulana Sheikh Yahya àti bàbá Mudiru tòní náà wípé ẹ kú oríire Àlífà tuntun bẹ́ẹ̀ la kí wọn lé kọ̀rọ̀ bẹ́ẹ̀ la kí wọn lé Salati bẹ́ẹ̀ la kí wọn lọ́dọ̀ bàbá wọn wà sí àgbáyé bẹ́ẹ̀ la gbọ́dọ̀ ní ẹlẹ́hàn pàkátà àtún wírìdì àti gbogbo àwọn àgbàlagbà tó já sí pé ìpìlẹ̀ ni wọ́n àwọn gangan ní authority àwọn authority nù ni àwa fi gbogbo àwọn àgbàlagbà tá a kì í àti àlùfáà wa àgbà àfáà wa Sheikh Abdulkadir Dr. Abdulkadir Juma As-Salman Ubanduma first Malam Ubanduma fún Ìlọrin wípé a kú oríire ti ìmáàmù tuntun a sì kú àmójúbà ti ìmáàmù tuntun bẹ́ẹ̀ la kí gbogbo àwọn tí kíkí náà wọ́n máa dọ́dọ̀ wọn lọ́kọ̀ọ̀kan wípé a kú oríire bó la fẹ́ ka àwọn àfáà lọ nìkan ni a kí gbogbo wa bẹ́ẹ̀ Qasim kò sí fúra tó Sheikh Abdul Wasi Atayeshi Jakmal ọmọ babalagege wáì barakallahu fika alhamdulillah èmi náà wá kí wọn náà wọ́n wá kí gbogbo kó wá náà pé a kú oríire ìmáàmù tuntun bí nǹkan bá sọnù ọgbọ́ bí ìdùnnú bá sọnù ń bò mí ìdùnnú yìí wọlé sí bò mí mà àmọ́ lọ́rin yìí ní táwọn àgbàlagbà ti parí ni bá a bá wo nǹkan kan tí ń dùn máa wa tí nǹkan yẹn bá bọ́ láti máa wà nù bànújẹ́ rẹ Ọlọ́run tún gbé dùnnú mi wá ni òun lélẹ́yìí tọ́lọ́ ń gbé wáyé Ọlọ́run mọ́sá jẹ́ kí wọ́n lò pé alibarika ọlá àwọn ẹni Ọlọ́run ọlá Muhammadu Rasulullah ní àpapọ̀ gbogbo ojú wa yìí ká tó rà fáà jálísà yìí kí gbogbo wa ká ṣe Suratul Fatiha lápapọ̀ Ọlọ́run ìlú Ìlọrin Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ lásìkò tí wọ́n yìí náà Ọlọ́run tún jẹ́ ó máa dá sí alibarika ọlá àwọn ẹni Ọlọ́run bisimilahi fataha alhamdulillahi rabbil alamin arrahman maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اجا سي امي wa ni mẹ́ta kò dà bẹ́ẹ̀ آمين سبحان ربك رب العزة عما يصفون